أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí adágbére fún ní ìjẹjọ́ tó sì kádàrá wa lónìí náà pé àwa náà ní ká tún wà ní ààyè yìí lónìí, àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá. Ọlọ́run ní ṣe lè ní agbọmọfẹ́ kọ̀ọ̀kan wa. ọlọ́mọdé ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ àǹfààní tí a tún mú wá fúnra wa lónìí tá a máa rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀, òun náà ni nípa wípé àwọn ilé tí ìkẹ́ Ọlọ́run kò ní sọ̀kalẹ̀ sí. ìkẹ́ Ọlọ́run ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òun ló jẹ́ kó yé wa bẹ́ẹ̀ wípé àwọn ilé kan ń bẹ láyé ìkẹ́ Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ síbẹ̀. Ọlọ́run dákun má jẹ́ kí ilé tí wọ́n pẹ̀lú ilé tí àwọn ilé tó yá sí pé ìkẹ́ Ọlọ́run máa sọ̀kalẹ̀ sí ni kọ́lọ̀ ṣe ilé tiwa náà. ó sì nídìí tá Ànábì sọ bẹ́ẹ̀. ìkẹ́ Ọlọ́run tàbí ń sọ yìí méjì nìkẹ́. akọ́ ṣàlàyé ń tán pè ní ìkẹ́ Ọlọ́run fún wa. ìkẹ́ táyé ń bẹ, ìkẹ́ tàlkìyámọ̀ ń bẹ. Ànábì wa Muhammad sallallahu àwọn náà béèrè lọ́wọ́ Ọlọ́run níjọ́ náà, wọn wá dá béèrè fúnra wọn nìkan. wọ́n béèrè pẹ̀lú gbogbo àwa tá a jẹ́ àlè umma wọn jẹ́ náà. àyá al-Qur'an tí gbogbo àjọ mọ̀ náà ni a'udhu billahi minash shaitani rajim. Rabbana atina wa fil adhaban nar. Ànábì ń béèrè jọ́nà pọ̀lọ́ wọn bá wá o. Rabbana atina fid dunya hasanatan. Ọlọ́run bá atina fún wa. Ànábì ò sọ pé áàtì ní. Tẹ́sí tó lè pa áàtì ní ni òun nìkan ni Ànábì béèrè fúnra ẹ̀ ni. Ó ní Ọlọ́run fún wa àtèmi àtàwọn ìjọ mi inú ayé táwọn wà yìí. Àwọn dáadáa nígbà tí wọ́n tọ́ bọ̀ dáadáa yẹn, wọ́n ní kí wọ́n pè ní dáadáa yẹn. Hasana yẹn, wọ́n ní ilé ń bẹ nú ẹ̀, mọ́tò yìí rà ń bẹ ń bẹ, ọmọ tí ń dun ní tó máa ń dùn yàn nú kalẹ̀ ń bẹ ń bẹ, àwọn àṣeyọrí oríire ń bẹ ń bẹ tó pọ̀ tó bọ̀ háyà. Àlẹ́ mi béèrè bẹ́ẹ̀ pé nínú ayé Ọlọ́run fún mi má jẹun wáyé asán. ó tún wá ní èyí tó tún wá dáa jù tó bá dọjọ́ kẹyìn tó dáa jù gbogbo dáadáa èyí tí a béèrè láyé yẹn. ó ní èyí tó dáa jù èyí tí a béèrè láyé yẹn lọ Ọlọ́run fún wa lọ́jọ́ kẹyìn náà. ìkẹ́ Ọlọ́run tí a nẹ́bí rí fásitì ni àwọn tó pé ìkẹ́ ayé ń bẹ, ìkẹ́ tọ̀hún náà sì ń bẹ. àìmọye ni tó yá sí pé Ọlọ́run fún ní ìkẹ́ ayé tí ò rí ìkẹ́ tọ̀hún. àbí ẹ wo àwọn al-mushrikun, àwọn ẹlẹ́bọ, ṣé bọ́n náà ń kọ́lé, wọ́n ń ralẹ̀, wọ́n ń ra mọ́tò ńláńlá, wọ́n ń gbádùn ayé. ìkẹ́ táyé nù. àìmọye tọ́lọ́run fún ní ìkẹ́ ayé tọ́lọ́run fún ní ìkẹ́ tọ̀hún. àti ṣàlàyé tó ń pè ní ìkẹ́ fún wa o tó pẹ́ lórí ilé máa wá ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí pé àwọn ní Ọlọ́run ní ìkẹ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ sí ilé ṣé bí àwọn là ń gbádùn tá à ń lo ayé tó dà yìí. ìkẹ́ táyé ló fi ń gbádùn yẹn, ìkẹ́ tọlọ́run là ń sọ yìí. ní tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa, ìkẹ́ tọlọ́run tó yá sí pé gbogbo ẹni tí àwọn ìṣe tá a fẹ́ sọ ìbá ń bẹ lára rẹ̀ kò ní expect ìkẹ́ Ọlọ́run. Ànábì náà àyàfi tẹ́niyẹn bá wọnú kúrò á gbọ́nú àdìsínsìn. àwọn ilé méje Ànábì pè, ilé méje tí wọ́n ti pé ilé méjèèje yìí àwọn nǹkan tí a fẹ́ kà yìí tó bá ti ń bẹ nínú àwọn ilé méje yìí ó ń túmọ̀ sí pé ìkẹ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ síbẹ̀. wọ́n lè rí ìkẹta ayé o tí wọ́n fi gbádùn ayé wọn, tí wọ́n máa jẹ tí wọ́n máa mu, kódà wọ́n rán ọmọ lọ sí abroad
wọ́n rán ọmọ lọ káàkiri ayé ṣùgbọ́n ìkẹ́ Ọlọ́run ò ní síbẹ̀. Kí là àkọ́kọ́ tàbí Ànábì sọ? Al-awwalu Aláàkọ́kọ́ ilé tàbí Ànábì sọ baytun fihi maratun láti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní sábà àtún buyutin. sab'atu buyutin Ànábì ní ilé méje kan bẹ la yunzilu Allahu rahmatahu fiha la yunzilu la yunzilu Allahu rahmatahu. fiha. Ànábì ní ìkẹ́ Ọlọ́run kò ní sọ̀kalẹ̀ sáwọn ilé náà. Àwọn ìkẹ́ Ọlọ́run tí a sì pé tẹ́nìyàn bá gbádùn ayé tán yóò tún gbádùn sàárè yóò tún gbádùn àkìyàmọ̀. La yunzilu Allahu rahmatahu Ẹni tó ń ìkẹ́ Ọlọ́run ni ẹ o, ó gbádùn ayé, sàárè rẹ̀ wá dáa ju ayé rẹ̀ lọ. Day of the judgment ó wá dáa ju méjèèjì lọ. Ẹni tó ń ìkẹ́ Ọlọ́run ni tó wáyé dáadáa. Ṣùgbọ́n ẹni tó yá sí pé ó wáyé, ó gbádùn ayé, ó jìyà sàárè, ó wá lọ parí ẹ̀ sínú iná. Ẹ dákun, owó ẹni ẹ̀ ṣó ǹjẹ́ ó rí ìkẹ́ Ọlọ́run? Kò rí. Ànábì ní aláàkọ́kọ́ illa ba'da tawba. ó ní ìkẹ́ Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ sínú àwọn ilé méje tá a fẹ́ sọ yìí. Ó ní Ba'da tawba. àyàfi lẹ́yìn ìgbà táwọn ènìyàn bá ronúpìwàdà tó ń sákò nínú àwọn nǹkan tá a fẹ́ kà yìí. Ànábì tó máa ti sákò ń bẹ̀ tí wọ́n ronúpìwàdà pé wọn ò ní padà síbẹ̀ mọ́ kọ́ máa retí ìkẹ́ Ọlọ́run. Káwọn ènìyàn náà máa pẹ̀lú wọ́n máa bẹ̀rẹ̀ ní ara wọn pé àwọn pẹ̀lú ẹni tó rí ìkẹ́ Ọlọ́run. Àwọn ti pẹ̀lú àwọn tí wọ́n rí ìkẹ́ Ọlọ́run nígbà tó bá ti ronúpìwàdà kúrò níbi àwọn nǹkan wọ̀nyí. Aláàkọ́kọ́ Al-awwalu baytun fihi miratun asiyatun lizawjiha. Ànábì ní ilé àkọ́kọ́ tóun sọ ilé kan ni tí ń bẹnu ilé náà. Asiyatun miratun asiyatun lizawjiha. Ọmọbìnrin kan tí ò kí ń gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu. Gbogbo obìnrin tó bá ti máa gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu ó lè retí ìkẹ́ Ọlọ́run. Ó gbọ́dọ̀ sọ pé ẹ̀tọ́ tọ́kọ rẹ̀ nínú ìwọ náà ni. Lóòótọ́ ìsìláàmù sọ fún wa pé ká sọ obìnrin dẹrú ọ̀n ṣẹrú wa. Ṣùgbọ́n àwọn àtòrí pé orí opportunity ọkọ rẹ̀ ń pampa rẹ̀ ó ń support yẹ àbó dúró tì yẹ dáadáa. Ọ̀wá tí wàá bìlífù pé àṣẹ tó nílùú mi náà ni o. Ó ní má kú ń bẹ yẹn àní tí ẹ ló sọ yẹn èmi má kú ń bẹ sẹ ó gbọ́dọ̀ jáde ààrẹ tí ẹ ló ń sọ yẹn ni ó jáde. Obìnrin tó bá já sí pé kì í gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu tó yapa ọkọ rẹ̀ gbogbo ohun ní bẹ́ẹ̀ ìkẹ́ Ọlọ́run Ànábì ní ìkẹ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ síbẹ̀. Lórí àwọn ọmọ tó bá bí ó lè rí ìkẹta ayé o àti sọ lókè o ó lè rí ìkẹta ayé o kó rán ọmọ lọ sí skul tó dáa kó rán ọmọ lọ abroad ṣùgbọ́n ìkẹ́ ẹ̀tọ́ Ọlọ́run kò ní rí dórí àwọn ọmọ rẹ̀ tó bá ti mú yapa ọkọ rẹ̀ gbogbo ìtọ́kọ rẹ̀ bá sọ ló gbọ́dọ̀ máa ṣe. Naam. Wa mutallaqatun ghayru mutazawwija. Ní alákọ̀ọ́kọ́ yẹn náà ni ó ní wa mutallaqatun Ghayru mutazawwija. Ọ̀dọ̀ wọn ni obìnrin tó yá sí pé ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀ ó wá di ìyá dágbé kò sí lábẹ́ àṣẹ. Ìsìláàmù sọ fún wa pé kóbìnrin dágbé bọ́kọ bá kọ̀ ẹ́ lẹ̀ ó fọkọ ni bọ́kọ rẹ̀ bá kú ó fọkọ míì. Àwọn obìnrin tó yè bọ́ lórí èyí tá a sọ yìí èyí tó yá sí pé nígbà tó bá ti wọ menopause tí ò lè ṣe píríọ̀dù mọ́ tí ò ní bímọ mọ́. Ṣùgbọ́n àwọn tó yìí ń ṣe píríọ̀dù àbí kó wá ọkọ kó wá láṣẹ kan tó wà lábẹ́ rẹ̀ ni o tẹ́jọ́ máa gbádùn ara yín dáadáa. Tẹ́jọ́ máa gbádùn ara yín dáadáa. Ó gbọ́dọ̀ sọ pé nígbà tọkọ mi tí wọ́n kú àbí tọkọ kọ̀ọ̀kan mi sílẹ̀ kí wọ́n máa ìyá ń dágbé lélẹ̀ ṣe ń wá lélẹ́yìn ń wá lélẹ́yìn ń wá lélẹ́yìn ń wá gbogbo ohun ní bẹ́ẹ̀ Ànábì ní ìkẹ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ síbẹ̀ àti kò ṣẹ́wọ́ kó kú mbẹ́ wọ́n tó yá sí pé òun rí bẹ́ẹ̀ wípé kò sọ́kọ ni bí Ọlọ́run sì kò ṣàdúrà kọ́lọ́run fún ẹ ní adé orí tí ó jẹ́ tiẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́hùn sí àdúrà ní máa ń bí gbogbo bùkátà láyé àdúrà ni bẹ́ẹ̀ ni
àfi tó bá mọ̀ pé aláàkọ́kọ́ ni ẹ̀ta Ànábì sọ fún wa kí lẹ́lẹ́kejì àfáàní bẹ́ẹ̀tù bí sharibul khamr. alẹ́bí ní ẹlẹ́kejì òun náà nílé kan tí ń bẹ ń bẹ̀ ó ń bẹnu ilé náà kí ló pè é sharibul khamr khamr. òun náà ní ilé tó yá sí pé ọ̀mùtí ọtí ní gbogbo ìgbà kódà lásìkò yìí gan àwọn kan wà tó yẹ kó tó bá kọ́lé tán wọ́n tún fi ọtí dírẹ́sì lé nígbà tó bá ṣiṣẹ́ lọ tá a dé a máa fi ọtí yẹn ṣe fàájì wọ́n á kọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ní pálọ̀ wọn báyìí ní sítì rúùmù wọn á lọ máa mọ́tí ní kẹ̀kẹ́ ọtí ó sì pẹ̀lú tá a lè fi máa ṣe fàájì ní ayé. sharibul khamri. sharibul khamri ìmu ọtí ìmáa mu ọtí olùmutí gbogbo ilé tó bá ti ń mu ọtí bẹ́ẹ̀ Ànábì ní ìkẹ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ síbẹ̀ ọtí tá a ti sọ yìí náà kẹ̀rí kì í ṣe òun nìkan tó pé ọtí yẹn ó kó àwọn nǹkan kan dání tá bá lọ wo Suratul Maida verse 90 ní Suratul Maida Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa naam. ya ayyuhalladhina amanu innamal khamru wal maisiru wal ansabu wal azlam rijzun min amali shaytani fajtanibuhu la'allakum tuflihun. Àyà yẹn kì í ṣe gbogbo mùsùlùmí lọ́lọ́run bá wí bẹ́ẹ̀ o. ya ayyuhalladhina amanu. àwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo tá a dọ́lọ́run mọ̀ ya ayyuhalladhina. tá a jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé Ọlọ́run ń bẹ lọ́dọ̀ wa. alladhina amanu. gbogbo tọ́lọ́run máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ lọ́lọ́run ń bá wí. Ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo. innamal khamru wal maisir. Ọlọ́run ní dájúdájú ọtí mímu àti wal maisir. àti tẹ́tẹ́ títa wal ansab. gbogbo àwọn ọ̀rọ̀ tọ́lọ́run kà yìí ọmọ ìyá kan náà ni gbogbo wọn. Ó ní Ọlọ́run ní dájúdájú ọtí mímu kí èèyàn máa mọtí kó sọtí di fàájì fúnra rẹ̀ àti tẹ́tẹ́ títa kí èèyàn máa ta tẹ́tẹ́ wal ansab. àti máa kó òòṣà sínú ilé wal azlam. àtàwọn òòṣà. Gbogbo àwọn tí a gbé àwọn òòṣà kan tá a kó wọn sínú ilé sí ìkan tá a wá ń kàn kankan lé lórí tá a rò pé òun lọ́lọ́run. Ẹni tó lọ gánú wal azlam. àzìlẹ́mù àti àwọn wọn nìkan yẹn dàbí kòkò báyìí ó dàbí àwọn ọ̀pẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn olóòṣà àwọn àlùmọ̀ṣẹ́kùn ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n fi máa ń yẹ nǹkan wò. Ọlọ́run ní àtìyẹn náà. rijzun min amali shaytan. Ọlọ́run ní jísún ó ní ẹ̀gbin ni o ẹ sákò ń bẹ̀. min amali shaytan. Ẹ mọ̀ pé ní tó bá pè ní ẹ̀gbin ǹjẹ́ èèyàn lè súnmọ́? rijzun. Ní tó bá pè ní ẹ̀gbin ṣé èèyàn lè súnmọ́? rijzun. Ọlọ́run ní gbogbo ń tá a kà sókè yìí ẹ̀gbin ni. min amali shaytan. Ó wá nínú iṣẹ́ èṣù ni nínú iṣẹ́ tí èṣù máa ń lò ní. min amali shaytan. Nínú iṣẹ́ tí èṣù máa ń lò ní fún gbogbo èèyàn. Kí Ọlọ́run wá sọ fajtanibuhu la'allakum tuflihun. Ọlọ́run nífẹ̀ẹ́ tẹ̀nìbú ẹ jìnnà kúrò ń bẹ̀ ẹ sá. Ìtẹ̀nìbú tí wọ́n sọ yẹn nípa jìnnà pátápátá ẹ má tiẹ̀ súnmọ́. Ẹni bá kódà Islam sọ wọn pé ẹni bá báyàn ra ọtí tó máa wọn ẹlẹ́tí tó bá lọ bá wọn rà á déédé ẹ̀san tí wọ́n kọ fẹ́ni tó mú yẹn ni wọ́n kọ fún wọn náà. Ìwọ́n kọ́ ló mú o wọ́n kọ̀ rẹ pé gbà bá a lọ rọtí ìwá ó sì lọ bá wọn rà á wá ó gbélé wọn lọ́wọ́ déédé ẹ̀san tí wọ́n kọ fún ẹni yẹn ni wọ́n kọ fún wọn náà. la'allakum tuflihun. Ọlọ́run tí a bá ti lè jìnnà kúrò ń bẹ̀ tẹ́ sá kúrò ń bẹ̀ ẹ ti dé ní èrè ẹ dé ní èrè tá pátápátá lọ́dọ̀ àwọn Ọlọ́run. Òun ní bẹ́ẹ̀ ni kí Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sí o tí ò bá ti sí gbogbo àwọn nǹkan tá a kà yìí. Ṣùgbọ́n tí gbogbo àwọn nǹkan tá a kà yìí bá ti ń bẹ́ ń bẹ̀ ọtí mímu tẹ́tẹ́ títa àwọn òòṣà ní àwọn ọ̀pẹ̀lẹ̀ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá tó bá ń bẹ ní ilé kẹ ohun ilé yẹn Ànábì ní òkè Ọlọ́run
ní sọ̀kalẹ̀ síbẹ̀ ká má yóò tí ìkẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀ kí ni ẹlẹ́ẹ̀kẹta الثالث ẹlẹ́ẹ̀kẹta بيت فيه ولد عاق لوالديه ó ní waladun aqin liwalidayhi ولد عاق لوالديه aw abdun abiqun min sayyidihi. ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ni ẹ ọlọ́run ní ilé kan tí ń bẹnu ilé náà ولد ọmọ kan ìbá ìjọbìnrin ìbá ìjọkùnrin ni ولد ìbá ìjọkùnrin ìbá ìjọbìnrin ọmọ kan tó ṣe kí ni عاق لوالديه liwalidayhi. ó ní ọmọ náà tó já sí pé ó ń yapa àwọn òbí rẹ̀ méjèèjì àṣẹ tí wọ́n ń pa fún òun ní gbọ́ pé tí ilẹ̀ ń sọ yẹn o àfi kò ń ṣe tòun. ولد عاق لوالديه bẹ́ẹ̀ no dad mi má mi ń tẹ̀ ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ o ولد àfi kò ń ṣe tọ̀dọ̀ tòun yẹn lẹ́ máa gbọ́. عاق لوالديه àwọn àpọ̀jù àwọn òbí kẹlẹ́ fà á la máa tún fa nǹkan yẹn àpọ̀jù àwọn òbí ọmọ tó wá ti pọ́ ọmọ tí ń wọ bí JS1 JS2 ẹ̀sọ́ jẹ́ ló ti ń di JS3 wọ́n máa wò pé òun náà ti ń tójú bọ́ àfi ká fi ilẹ̀ àwọn ìṣesí kan wà tó yẹ yóò máa wù tí à ní kọbi ara sí àwọn máa gbójú kúrò ń bẹ̀. Islam sì sọ fún wa pé ká tó gbójú kúrò lọ́dọ̀ ọmọ ó dìgbà tó ọmọ yẹn bá pé 40 years arba'una sana 40 years lápẹ́dọ̀ tó fi ọmọ ilẹ̀ lọ́rùn pé alhamdulillah ibi tá a sì yẹn dé yìí náà tó yà sí pé gbogbo tóun náà bá ń sọ ńgbà náà abọ́dọ̀ máa sọ pé làákà yìí ti pín sí lára ẹni tó ń sọ yìí ó rí bẹ́ẹ̀. ọmọ tó ti yà sí ti dá láṣẹ nílé nígbà tẹ́ ẹ̀ fi tọ́lọ́hún tọmọ láti lẹ̀ bẹ̀rẹ̀ ìjìbọn ọlọ́run ló tọ́ wa ọlọ́run ó tọ̀hún náà kí ló bá ń pe ọmọ fún wa fitna ó ní ìdánwò ní wọn ó kú báwo lè ṣe fẹ́ pass fitna lọ́lọ́run pè báwo lè ṣe fẹ́ pass àbíkẹ́ mójútó wọn dáadáa kó má bàa dá láṣẹ yìí ọ̀pọ̀jọ́ ọmọ lásìkò yìí ti dá láṣẹ ọ̀pọ̀jọ́ ọmọ lásìkò yìí ó ti dá láṣẹ gbogbo wọn àwọn ọmọ bẹ́ẹ̀ tábà ti rí wọn nínú ilé kan anábì ní irú ilé yẹn ìkẹ́ ọlọ́run ní sọ̀kalẹ̀ síbẹ̀ o. àwọn àbòdún ábíkùn min sayyidihi tàbí àbòdún ẹ̀wú kò sì sẹ́wú mọ́ lásìkò yìí bí ọmọ kíw àbí wọ́n tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá tàbí wọ́n tó yá sí pé òun ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ni tàbí àbí mùrídì kan mùrídà lọ́dọ̀ àwọn ṣéèkù tàbí ọmọ kíw tó wá ṣe kí ni tó ń dọ́jọ́ ọ̀gá rẹ̀ tó fa pamọ́fọ́gá rẹ̀ tí ń sá fún tó mọ̀ pé àtọ́gà mi bá rí mi sí nǹkan mi ni ó máa sọ àbí kí n dọ́jì ẹ̀ ni gbogbo wíwọ tó bá ń ṣe bẹ́ẹ̀ inú ilé tá bá ti rí tó ti ń ṣe bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́run ò ní sọ̀kalẹ̀ síbẹ̀ a ti sọ fún wa lókè pé ìkẹ́ ọlọ́run ó yàtọ̀ sí ìkẹ́ táyé o tó pé ìkẹ́ méjì níbẹ̀ o àwọn kan bẹ wọ́n rí ìkẹ́ táyé wọ́n tún rí ìkẹ́ tọ́lọ́run gbogbo àwọn tá à ń sọ yìí gbogbo ilé tá bá ti rí bẹ́ẹ̀ wọ́n lè rí ìkẹ́ táyé ṣùgbọ́n wọ́n ní ní ìkẹ́ tọ́lọ́run ohun wọn ayé asán ni wọ́n wá ayé asán ni ọlọ́mọdé àwọn ayé asán ẹlẹ́ẹ̀kẹta nìyẹn tá Nábì sọ fún wa kí lẹ́lẹ́ẹ̀kẹrin. Ànábì ní ilé ẹlẹ́ẹ̀kẹrin tá a fẹ́ ká mọ̀ ní wípé ó ń bẹnu ilé náà tí ń bẹnu ilé náà àwọn olùjàmbá àmánà àwọn tá a finú tọ́ tó wá jàmbá wa tá a finú tọ́ pé èyí lẹ́lẹ́ ṣe ẹ wo àwọn ìjọba wa yìí a finú tọ́ wọn la fi gbé wọn débẹ̀ tí ò bá ń ṣe ìbò àwọn náà dìbò ó bá ń ṣe ìbò tiwa ǹjẹ́ wọ́n lè débẹ̀ nígbà tí wọ́n débẹ̀ tán tí wọ́n ń jàmbá wa masses ǹjẹ́ wọ́n rí ṣe ó nígbà tí wọ́n bá padà sọ́dọ̀ Ọlọ́run tí wọ́n jàmbá Ọlọ́run mọ́
tí wọ́n jàǹbá ìfinútọ́ táwọn èèyàn finútọ́ wọn. Gbogbo ilé tá bá ti rí bẹ́ẹ̀ àbí gbogbo ìlú tá bá ti rí tí wọ́n ń jàǹbá àmánà ìfinútọ́ trust tí wọ́n ní sí wọn tó bá ti ń jàǹbá rẹ̀. Ànábì ní kí Ọlọ́run lè sọ̀kalẹ̀ síbẹ̀ o àlébà kí Ọlọ́run kò lè sọ̀kalẹ̀ síbẹ̀ kọ́lọ́n dákú là wá ń bẹ̀. Naam. Ẹlẹ́ẹ̀karùn-ún tá Ànábì sọ fún wa. Ànábì ní sallallahu alaihi wasallam onílé kan tó yá sí wípé la yadhkuruna Allah wa rasulahu wọn kì í dárúkọ Ọlọ́run ọba nínú ilé náà wọn kì í dárúkọ òjíṣẹ́ Ọlọ́run nínú ilé náà. Orúkọ òjíṣẹ́ Ọlọ́run orúkọ Ọlọ́run ọba kò ń sínú ilé yẹn. Wọ́n bá jí láàárọ̀ báyìí ọ̀rọ̀ òwe ni àbọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ òwe báwo ni skul ẹ ọ̀hún tí ẹ̀ ní fi tọ́lọ́run bọ́ mọ́ láti kékeré pé báyìí ni Ọlọ́run sọ ọ́ ṣe tún kí wọ́n ṣùgbà ẹ ti ṣàdúrà ṣàfikẹ́ ṣe ti ṣàdúrà Ọlọ́run fi yín mọ́nà àdìsá Ànábì sallallahu alaihi wasallam báyìí. Ìyẹn ló fọdún yá sí pé gbogbo àwọn mùsùlùmí pátá ẹ má jẹ́ àmà ṣàfarawé káà ọmọ lágbẹ́já nítorí pé ó kàwé ló fi dépò gíga àfikọ́ ọmọ tèmi náà kàwé gbogbo àwọn ọmọ mi pátá ojú ọ̀nà ìwé ìlà kún wọn sí ọjọ́ alẹ́ rẹ ló fi ń ṣeré yẹn o ìkẹ́ Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ sínú ilé rẹ̀. Gbogbo àwọn mùsùlùmí lágbọ́dọ̀ make sure wípé ó kéré tán tá a bá tiẹ̀ lè kó gbogbo ọmọ wa sójú ọ̀nà ẹ̀kọ́ tọlọ́hun àbọ̀dọ̀ ní àfa àánú lé wa ẹ̀yẹ kan tó máa jẹ́ àfa tí ó máa jíṣẹ́ Ọlọ́run fún wa tí ó máa jíṣẹ́ Ọlọ́run fún wa tí wọ́n àfa wá wo bẹ́ẹ̀ pé ìwọ àfa tó jẹ́ pé ìjẹ́ àfa yìí ló fi dé gbogbo àyè tó dé láyé ọ̀rẹ́ kàfi kọ́ wọn mọ̀ mí kọ́ sound káwọn náà kọ́ bẹ́gbẹ́ pé gbàgbé Ọlọ́run tí máa ń mú yàn ń bẹ́gbẹ́ pé láyé dáadáa ní wọ́lá àti kó padà sọ́dọ̀ Ọlọ́run kí àwọn mùsùlùmí ká mí ṣe pé àwọn ọmọ wa wọ́n dá lọ́hùn mọ̀ dáadáa tí wọ́n lè fi máa ṣàlàyé láàrin ara wọn pé ìwà tó fẹ́ wù yẹn Ọlọ́run ò fẹ́ o Kùránì sọ báyìí ní verse báyìí chapter báyìí Hadith Ànábì sọ báyìí ó sọ báyìí tí wọ́n lè fi máa ṣẹ̀kọ́ fúnra wọn tí wọ́n bá ti lówó ọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ kí wọ́n kú yìí. Ṣùgbọ́n tó bá ti ní tètè padà dákun tètè padà kí ìkẹ́ Ọlọ́run lè máa sọ̀kalẹ̀ sínú ilé rẹ̀ kó yẹ yunifásitì mo wà ń sìn lẹ́bùn wo ló wà alhamdulillah ó fẹ́ ṣe tán gbogbo ìwé kàtí ń tẹ̀ yín náà kẹ̀rí ọgbọ́n olè ni wọ́n kọ́ wọn bẹ̀ tí wọ́n lè yí 20,000 di 20 million tó sì gbà yí. Ṣùgbọ́n lẹ́yìn pé tọ́lọ́run pọ̀ nínú ayé ọmọ náà yóò rẹ̀ ká 20,000 yìí tí n bá ní iye di 20 million mà sẹ́ni tó rí mi lóòótọ́ ṣùgbọ́n lóun ń rí mi wọ́n mà ti kánú àdìsí mo ti kánú Al-Qur'an gbogbo yẹn wọ́n máa mú owó ọmọ yẹn sá kúrò ní gbogbo àwọn nǹkan yẹn. Gbogbo ilé tó bá ń bẹ tí wọ́n bá ti dárúkọ Ọlọ́run tí wọ́n dárúkọ òjíṣẹ́ Ọlọ́run nínú ilé náà Ànábì ní kí Ọlọ́run ní sọ̀kalẹ̀ síbẹ̀. Ẹlẹ́ẹ̀karùn-ún ni o. Naam. Baytun fihi al-lahu wal-la'ibu. Ẹlẹ́ẹ̀kẹfà tánàbí sọ fún wa onílé kan ni tí ń bẹnu ilé náà wal-la'ibu eré àgbà tí rí mọdé wọ́n bá ti jí láwọ̀ eré pa ni wọ́n ṣe látàwọ̀ dálé èyí wọn ní kí àgbáyé pálásìkò yìí kẹrin tá a wà yìí òní social media yìí àgbáyé pa ni o social media tó wà ń ta lọ́wọ́ báyìí ọmọ mi yóò tẹ̀ láti alẹ́ báyìí títí di àsùbá tí wọ́n pè wọn kò ní sùn tó bá ti di àsùbá yóò ti bẹ̀rẹ̀ yóò tẹ̀ títí kódà gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe fún àwọn òbí rẹ̀ yóò kọ́ paṣẹ́ tì ìyá náà wà fi àwọn òbí rẹ̀ náà wà fi rẹ̀ pé ó bí ọmọ yẹn bí sí lọ́wọ́ ni nígbà tó sì tọ́lọ́hún bẹ̀. àwọn nǹkan tí ò nẹ́sẹ̀sì ni ó máa tẹ̀ ń bẹ̀
àwọn tó jẹ́ àǹfààní tó máa wúlò fún wọn ní lọ́dẹ̀ eré pàdé kan gbogbo wúlé bẹ́ẹ̀ tábà ti rí bẹ́ẹ̀ pé eré pa ni wọ́n máa ń ṣe lóhun ilé yẹn Ànábì ní ìkẹ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ síbẹ̀ o ìkẹ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà nù ẹlẹ́ẹ̀keje Allahu Akbar Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ilé kan ẹlẹ́ẹ̀keje tí ń bẹnu ilé náà ẹrúbìnrin ọmọbìnrin tí ń ṣe ṣìnà lábẹ́ ọkọ rẹ̀ ó sọ pé ntọ́kọ̀ ń fún òun yẹn yàtọ̀ sí pé ọkọ rẹ̀ ń fún ní jíjẹ mímu ó ní èyí tí wọ́n fi ń jẹ́ ọmọkùnrin nì náà kò tẹ́hùn lọ́hùn tó àbí kóun máa wá sọ kóun tún máa sọ̀pọ́ọ̀tì òun gbádùn lágbájá òun ṣe ń gbádùn tẹ̀mẹ̀dù gbogbo ilé tó bá ti rí bẹ́ẹ̀ tí wọ́n ṣe ṣìnà lábẹ́ ọkọ gbogbo ilé tó bá ti rí bẹ́ẹ̀ Ànábì ní ìkẹ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ síbẹ̀ o azaniya Ànábì ní ìkẹ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ síbẹ̀ gbogbo àwa tí àwọn níta sọ yìí tá gbọ́ yé dáadáa tá bá rí irú àwọn nǹkan yẹn nínú ilé wa ẹ jẹ́ ṣàdúrà ká bẹ Ọlọ́run dáadáa ni o kọ́lọ́run bá mú kú jẹ́ ṣàdúrà ká bẹ Ọlọ́run dáadáa kọ́lọ́run mú kú fún wa ká lè rí ìkẹ́ Ọlọ́run kó wá jẹ́ pé ìkẹta ayé yìí nìkan náà ni yàrá ayé yìí nìkan náà ni àkọ́mọ́ ká máa lu ká from AC to AC ó ti rí ìkẹ́ ayé àbí ó kó ní AC kan bọ́sù ní AC kan ó ti rí ìkẹ́ ayé ó ń gbádùn ayé rẹ kí ó ti rí ìkẹ́ ayé ó kù ìkẹ́ tọlọ́run gbogbo ilé táwọn nǹkan táwa sọ yìí bá wà ìkẹ́ Ọlọ́run lè sọ̀kalẹ̀ síbẹ̀ o. gbogbo àwọn nǹkan tí a sọ yìí ayé àti táwọn ènìyàn bá ṣe kí ni o báàdà tánilẹ́yìn sọ àdéhùn tó bá wo lẹ́yìn ìgbà tí wọ́n bá wo oníkùwàdà pé gbogbo àwọn kan yóò ní ṣẹlẹ̀ nílé yìí ní ilẹ̀ àwọn náà fi safe ìwé tá a sọ yìí Ọlọ́run abẹ́ gbogbo àwọn ìran tí a sì pé àwọn nǹkan tá a sọ yìí yóò máa fi ṣẹlẹ̀ nínú ilé wa Ọlọ́run dákun bá mú kúrò fún wa Ọlọ́run bá mú kúrò má jẹ́ ó ṣẹlẹ̀ sínú ayé kọ̀ọ̀kan wa ọláyà dábọ̀ wa Muhammad hada wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.